Níṣe nínú àwọn ọmọ Yorùbá pàápàá àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn àti àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ìlú máa ń dùn sí ìgbésẹ̀ àlàáfíà tí wọ́n ń gbé náà, pàápàá lórí ohun tó fẹ́ dàbí ogun abẹ́lé tó fẹ́ ṣẹlẹ̀ láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn tó sì jẹ́ pé àwọn aṣíwájú ìlú méjèèjì pàápàá àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn àti pé ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ń ṣe ìpàdé láti má ṣe jẹ́ kí ogun abẹ́lé kó ṣẹlẹ̀ láàrin ìpínlẹ̀ méjèèjì. Ǹjẹ́ kí ló fẹ́ fa wàhálà àti ogun abẹ́lé láàrin ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́? Àwọn màní bá ṣe ń jà sí ààlà láàrin àwọn ìlú kan tó pààlà sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn. Àwọn ìlú náà bíi àwọn ìlú tó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ Ìbàràpá East àti Ìbàràpá Central, pàápàá àwọn ìlú bíi Ẹlẹ́rẹ̀, Ayégbedé, Ọ̀pẹ́jì, Ìlúgun, Àtakàn, Aya Village, Ìdó-Bàkátàrì, Ọ̀bẹ́tẹ̀, Àpójọlá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú míì bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn náà mà ti ń fà mọ́ra wọn lọ́wọ́ tó sì jẹ́ pé àwọn aráàlú méjèèjì yan àwọn tó fì sí ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ń kọlura wọn, èyí tó jẹ́ kí ìbẹ̀rùbojo bẹ́ẹ̀ pa pé ó ṣeé ṣe kógun abẹ́lé kó ṣẹlẹ̀ láàrin àwọn ìpínlẹ̀ méjèèjì. Ṣé àwọn àgbà kúkú ti bọ̀ wọ́n lágbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀? Òun làwọn gómìnà ìpínlẹ̀ méjèèjì àti àwọn aṣíwájú òṣèlú ìpínlẹ̀ méjèèjì má fọ̀rọ̀ ń ṣe. Ní báyìí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ méjèèjì wọ́n ti ṣe ìpàdé ní ọ̀sẹ̀ yìí ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn láti wá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ náà láti má ṣe jẹ́ kó di ogun kó sì má di ọ̀tẹ̀ àti wàhálà. Àwọn tó ṣíwájú ìpàdé náà ní igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún ọ̀gbẹ́ni Mohammed Fádèyí tó sì jẹ́ pé igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn arábìnrin Latifat Àjàyí òun náà ló ṣíwájú àwọn aṣòfin ìpínlẹ̀ Ògùn láti jọ ṣe ìpàdé. Bẹ́ẹ̀ ni wọ́n fẹnu kò wípé àwọn yóò yanjú ọ̀rọ̀ náà tí ó fi ní dá wàhálà àti ogun sílẹ̀ nítorí pé ọmọ ìyá kan náà nínú ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti pé kò nílò kí àwọn máa bára wọn jà tàbí táwọn máa para wọn lórí ọ̀rọ̀ ọlẹ̀.